ọ̀nà méjì nìyẹn máa ń gbà rólóòlù tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ ń bá rólóòlù face to face ibẹ̀ náà ni ó kù sí, ẹ̀jẹ̀ rẹ̀ ó gbẹ kíákíá ni. ìgbà ẹlẹ́rìí tó ń lu ọmọ sọ pé kó lòdù sí bí ṣe ń ṣe ìbá àjọmọ bíbí inú ẹ̀ ó ti bọ́dún lọ́nu. ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ní parí jíjáde olóòlù máa ń bọ́ sí, so àwọn àrìnjẹ́ dẹ̀ máa ń rìn gbogbo ọ̀rẹ́ méjì agúgù tó fi dénú pààrà nú ewé gbogbo ọ̀nà yẹn tẹ́yìn lọ́nà amúlòkó ni máa ń lọ ní ìjọ àlàmísì yẹn. so tíjọ́ àlàmísì yẹn lọ́mọ yẹn wá ṣe fídíò yẹn nígbà tí olóòlù wà ní agúgù sí ọ̀rẹ́ méjì sí baba ńlá ló ṣe fọ́nrán yẹn jáde. àwọn ò mọ̀ tọ́rọ̀ rẹ̀ pé orí 2-story building ló ti lọ ṣe, ó sì múra bíi ọkùnrin. so ìgbà tọ́lọ́run tí eégún ò fi ìyà jẹ, tẹ́gún fẹ́ tá sí rí ẹ̀, tẹ́gún fẹ́ fi ṣẹ̀sín, ó ní kó jù sórí fọ́nrán ayélujára tí wọ́n ń pè ní TikTok. òun náà ó fẹ́ trend àbíbò lẹ́yìn ilé ìbùsùn máa ń pè, ó fẹ́ ká yí ọmọ pé ṣe bó lóòlù tí wọ́n ní wọn ríre ló bá gbé síbẹ̀. àwọn ayé bá rí, ayé bá wá, ayé lọ gbé gbígbé táyé gbé. tí nǹkan bá ń bá dẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn olóòlù, ọmọ tí wẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí tọ́lọ́mbá ni yóò jẹ́ èèyàn jọ náà ni o, kódà kọjọ́kùnrin yóò jẹ sàǹdà. àfẹ́ kí wọ́n fọwọ́ kàn kí kú sàwálà mú, eégún ló mú fún rẹ̀ tó tásìrì rẹ̀ ta. àwa lọ gbé sọ́dọ̀ àwọn agbófinró, ó sọ̀dọ̀ wọn mọ́jú. torí olóòlù ti ṣèdájọ́ kékeré fóun, ó ti ní ọmọ ṣẹ̀jẹ̀ lábẹ́, ó ti mẹ́fọ̀rí lù ú, ó ti fa ìlera kún. tẹ́ ẹ bá wojú ọmọ yẹn ẹ ti mọ̀ pé nǹkan ń ṣe é. òun náà sì fẹnu ara rẹ̀ sọ pé báyìí báyìí nìkan ti ń ṣe òun. tọ̀ wọ́n lọ di eégún lọ da obìnrin, wọn ò dédé pẹran fún. wọ́n lọ di eégún lọ sọ obìnrin, wọn ò dédé gbé ntẹ́ni gbé sí lọ́rùn, wọn ò sì dédé fa orí ẹ̀. ntẹ́gún ní kí wọ́n ó ṣe ni wọ́n ṣe fún un. tẹ́gún bá gba màálù lọ́wọ́ ẹ̀ bí ó ṣe gbé màálù kọ́rùn nu tí ó sokun màálù mọ́rùn tó ti yé. ṣùgbọ́n tẹ́gún ló ń gbà ní abo ẹran tí ẹ̀yìn ẹ̀gbà ìgbà kí wọ́n ó sì fa orí ẹ̀ torí olóòlù náà ẹ̀ nínú lórí tí wọ́n fẹ́ rólóòlù ni kí wọ́n forí ito náà. ìyá ẹ̀ gangan ni ó sì ní kó bá fa, ó sì máa kó irun rẹ̀ lọ àtàwọn nǹkan míì. ṣe rí àwọn nǹkan tí wọ́n so mọ́ lọ́rùn bíi kele yẹn, ó ti yé yín. ẹ rí i pé ńgbà tí ń jó yípo Ògún bẹ́ẹ̀ náà nìyẹn náà ló gbó ìyẹn dúró bí àjà. wọ́n fi bá ré ikú, wọ́n fi bá ré dànù. ẹran yẹn ikú tí òun ìbá kú, ẹran yẹn ló bá kú ẹ̀ kú. ìdí nìyẹn tí wọ́n fi dú ẹ̀jẹ̀ ẹran yẹn lé ní orí. ọ̀nà méjì nìyẹn máa ń gbà rólóòlù tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ ń bá rólóòlù face to face ibẹ̀ náà ni ó kù sí, ẹ̀jẹ̀ rẹ̀ ó gbẹ kíákíá ni. ìgbà ẹlẹ́rìí tó ń lu ọmọ sọ pé kó lòdù sí bí ṣe ń ṣe ìbá àjọmọ bíbí inú ẹ̀ ó ti bọ́dún lọ́nu. tí yẹn bá wá ya fọ́tò irú tí ọmọ yẹn ṣe tí wá sí láṣẹ, tí ò bá wá fúnra padà bó ṣe wá yẹn, ijó oníjọ́ Wednesday ìjọ ọ̀túnla kọ́, ọ̀túnla ni ó sì lẹ́wọ̀, yóò kù ní jẹ́ bẹ́ẹ̀. tàbí kọ́ mọ̀ sí gángan kọ́ ya wèrè, ìdájọ́ tó bá wo lóòlù fún kò gbọ́dọ̀ kọjá ọjọ́ 7. so ọmọ yẹn ìràpadà ni wọ́n ṣe fún, ìràpadà lásán ni, kò sí ń tọ́kàn pẹ̀lú orí fífá, kò sí ń tọ́kàn pẹ̀lú kó máa fẹsẹ̀ rìn tí irun ẹ̀ bá ti kún bismillah. ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ fún ni pé kọ́ mọ̀ ti máa gbé nǹkan sórí o, kọ́tà kájẹ́ kí atẹ́gùn ọ̀fẹ́ sí o ní orí kó lú ọ̀lọ́ wá bẹ̀ wò. àwọn tí wọn ò nífẹ̀ẹ́ ọmọ yẹn, àwọn tí wọ́n jẹ́ bí ọ̀tá egungun olóòlù ní àsopọ̀ ọmọ ti kú, ọmọ ń bẹ láyé o. wọ́n ti rí ìtọ́sílẹ̀ sọmọ yẹn, tó bá tọdún tí ń bọ̀ kálukú ó fi wú ọmọ rẹ̀ bọ́ sọ. ọlọ́run jẹ́ wọn ò lè gbọ́, tí wọn ò bá gbọ́, tí wọn ò fi tọ́mọ yẹn sàrí kọ́gbọ́n, ọlọ́run jẹ́ káwọn náà bọ́ ọwọ́ olóòlù ó sì ṣèdájọ́ tó yẹ fún wọn.